ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi farabalẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń farabalẹ̀ bọ̀ látẹ̀tàdé máa ń wo fídíò yẹn. Mo fẹ́ ká wo fídíò kan máa play ẹ̀ nísìn kò fi bẹ́ẹ̀ gùn pọ̀ o. Mo fẹ́ ká wò ká mọ tí fídíò yẹn dúró lé lórí. Kí ni ohun tí ẹ̀yin rí bí fídíò yẹn? Kí ló ń tèmi rí bẹ́ẹ̀? Kí ló jọ lójú tiyín? Kí ló jọ lójú tèmi? Ẹ̀kọ́ wo ni àwọn ọmọdé la fẹ́ rí kọ́ lórí fídíò tá a fẹ́ wò yìí? Ẹ̀kọ́ wo làgbààgbà la fẹ́ rí kọ́ lórí fídíò yìí? Dẹ́n gẹ́gẹ́ bí aṣíwájú ẹni tó ní ó fi rẹ̀ hàn sí o bọ̀mí tí ìfẹ́ sọ aṣíwájú tó gẹ́gẹ́ bí aṣíwájú irú ipò wo la lè tó ẹni tí ó ṣe fídíò yìí sí? Irú ipò wo la lè tó sí? Ẹ jọ̀ọ́ nítorí náà tẹ̀lé mi ká lọ. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká fi wò ó. Tá a bá wá wò ó tán ká wá gbé yẹ̀wò ká wá sọ̀rọ̀ lé lórí. Ẹ jẹ́ ká lọ. Nìkan lè ṣe àfẹni tó bá jọ Ọlọ́run lọ. Ṣẹ́ni tó sì jọ Ọlọ́run lọ wà. Ní Ọlọ́run tó ṣe pé bí ẹ̀fọn la rí lọ́dẹ̀, Ọlọ́run mẹ́rin tí ó wọlé tí ò ní jáde mọ́ lọ́la. Irú ẹni tóun náà tó lè lọ kọ́ mọ́ dé, tó lè sùn kọ́ mọ́ jì, yá máa halẹ̀ mọ́ lọ́run. Wáyù. Ọlọ́run, Allah, tani. Ipò kílẹ̀ nìyẹn wà. Tó fi máa sọ pé ó jẹ́ kan sọ lọ́run. Ó parẹ́. Wáyù. Ẹ jẹ́ lọ síbi ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀rin. Ó dà pé kẹrin mo wí tán. Káfí dùnú wa pamọ́ ní kẹrin. Ẹ jẹ́ lọ bí ẹlẹ́karùn-ún. Ṣé ẹ rí àtàwákùl ala al-amwal? Kéèyàn máa gbára lé ọlá tọ́lọ̀ ń dà. Fíhí àìb aburú ń bẹ ń bẹ tọ́pọ̀. Ẹ gbọ́, kéèyàn wò pé òun lọ́lá kan, òun lówó kan, òun nípò kan, kíkiní yẹn wá wọ̀ ńlá káyè débi pé kò dọ́lọ́ mọ̀mọ́ ọlá yẹn ló ń rí aburú ń bẹ ń bẹ. Aburú ń bẹ ń bẹ. Ẹ̀yin ẹ wo ọkùnrin tó ti ronú lọ lórí oyin tó gbé núgò àtòróró tó gbé òkè. Ṣé mọ̀ pé ó ń wo kíní yẹn pé dúkìá ńlá rèé, owó rèé, ọlá rèé, ipò rèé, àṣẹ rèé. Kíní yẹn jọ lójú nígbà kíní yẹn jọ lójú títí ó ti wá ronú dé. Ṣé mọ̀ pé ọmọ ìjẹbẹ̀rí ti jápọ̀ àyà bẹ́ẹ̀ bá di bisikí tọ́ lẹ́nu wò yóò mọ̀ pé àṣẹ bisikí dùn wáyìí yóò máa pọ́nlá yóò máa pọ́nlá yóò máa pọ́nlá tí yóò fi padà ṣubú ti bisikí. Àbí bí àbá rí bẹ́ẹ̀ èèyàn alẹ́dọ̀yìn nùgò kó sì máa ronú 25 years lé orin kékeré lórí. Oyin nùgò kékeré. Ó dà bọ́ bá di ìgbà báyìí ń wà á ta oyin o bí n bá wà á ta oyin tán ń wà á fi ran orúkọ mẹ́wàá yóò di 100 100 orúkọ yóò di màálù 100 ń wà á máa dáko ń wà á máa ṣe kínní 25 years nítorí ìgò oyin kan. Ṣé ẹ rí bí oyin ṣe dà lé olóyin lórí ní gbogbo ẹnikẹ́ni tó bá rò pé ọlá kan ń bẹ lọ́wọ́ òun bọ́lá ó ṣe gbé ṣubú nù. Ẹnìkan jẹ́ nǹkan kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀? Ìgò oyin tá a lè gbé sátẹlẹwọ́ lóyin ìgò kan tí wọ́n ń tà lọ́jà Ajagun. Òróró ògò kan àwọn mọ́là tí mo fún láàyè mọ́sálásí tí wọ́n ń tà. Òróró ògò kan kéèyàn wá ronú 25 years lé lórí. Ẹ ti mọ̀ ṣe rí bí ìgò oyin àtòróró ṣe fọ́lé ẹni lórí ẹ máa wò bọ̀. Ìgò oyin àtòróró tó fọ́.
Àkú àbọ̀ ẹ kú àdúrótì gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀. Àkú àdúrótì Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo tọlọ́run ọba. Ògbómọ̀ṣọ́ ò ní ṣubú. Ògbómọ̀ṣọ́ ò ní ṣubú dànù. Ogun ò ní wọ̀lú Ògbómọ̀ṣọ́. Ogun ẹ̀sìn kò ní wọ̀lú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ kò ní wà lórí gunpowder. Ọlọ́run ọba á kó wa yọ. Á ṣàánú fún gbogbo wa pátápátá nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀, pàápàá jùlọ gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ rí i pé mi ò lè sí kí n má máa dúpẹ́ lọ́wọ́ yín kó tó di pa á tẹ̀síwájú. Ọkọ gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ subscribers tí ẹ tẹ̀ka sí channel mi, tí a tẹ notification button tó jẹ́ pé ní kété tí fídíò bá ti ń jáde ẹ̀yin là kọ́kọ́ tó kọ́ rí fídíò náà. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. Ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́ o. Jíjẹ mímu yín kò ní nira. A ní fi Ògbómọ̀ṣọ́ pàtàn burúkú, a ní fi ilẹ̀ Yorùbá pa ìtàn burúkú. Básìkò yìí bó ti lè wù kó le tó, Ọlọ́run ní jẹ́ ká mọ ipásìkò yìí le. Ọ̀nà àbáyọ ní dẹ̀rùn Ọlọ́run bá máa ṣe fún gbogbo alápapọ̀. Àṣìgàn. Fídíò tá a wò tán yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀, kí ni fídíò náà jọ náà? Number one, kí la lè fi fídíò náà jọ, kí la lè fi wé níwájú Ọlọ́run bá àtẹnìyàn pẹ̀lú àwọn stage show lóríṣiríṣi tí àwọn artists, táwọn comedians tí wọ́n ń ṣe. Kí la lè fi fídíò yìí wé? Irú orúkọ wo la lè pè é? Ojú tèmi fi wo fídíò yìí o, mi mọ̀ bóyá tèmi rí lẹ́yìn rí o. Mi mọ̀ bóyá ohun tèmi fẹ́ sọ yìí ló wà lọ́kàn ti yín, tàbí ẹ̀yin náà tó ní orúkọ míì tẹ́fẹ́ pè fídíò yìí. Orúkọ tèmi fún fídíò yìí ni Rap Battle. Rap Battle, R-A-P, rap, B-A-T-T-L-E, Rap Battle. Níta bá fi pè ní Rap Battles tí ẹ̀sìn ọba fi wà lẹ́yìn rẹ̀ ni wípé ẹnìkan ni ló ṣe, ṣùgbọ́n ń bá ẹnìkejì wí. Ẹnìkejì tí ẹnìyẹn wá ń bá wí, bóyá ẹnìyẹn ò fèsì ní o, bóyá ẹnìyẹn fèsì, èmi ò rí fídíò ẹnìyẹn ní o. Ẹgẹ́ta rí yẹn, ṣùgbọ́n bí mi ṣe ń wò ó dàbí ẹni pé ẹnìyẹn ò fèsì lọ́nà tí ìmámù yìí gbà fèsì. Ẹ wá rí yẹn o. Ẹ rí wípé àwọn rappers wọ́n lè gbé àwọn méjì jáde ibi kí wọ́n tákù ara wọn, wọ́n sọ̀rọ̀ against ara wọn, kí wọ́n búra wọn, kan yàbò ara wọn, kí wọ́n fira wọn sí yẹ̀yẹ́. Wáàsí battle lélẹ́yìí. Wáàsí battle. Then ká tó tẹ̀síwájú, ẹ̀kọ́ kí la rí kọ́ níbi fídíò yìí gangan? Kí ni fídíò yìí kọ́ wa? Tá a bá wo fídíò yìí dáadáa, tá a farabalẹ̀ wò ó pẹ̀lú tèmi ń wò ń bẹ̀ yìí o. Ó kọ́ wa wípé kí lè máa mú àgbà tó bá wà lórí mọ́ńbàrí kó máa ṣe pátá, kó máa ṣe jàǹdùkú, kó máa ṣe ẹ̀kẹ́ ìwú, kó máa ṣe ìgbéraga, kó máa ṣe ìjọra ẹni lójú, kó máa ṣe àìbọ̀wọ̀ fágbà, kó máa ṣe àìdá olórí ìlú mọ̀, kó máa ṣe àìtẹ̀lé òfin Ọlọ́run, kó máa ṣe àìtẹ̀lé òfin tó wà ní Al-Quran, tó wà ní Hadith,
kọ́ máa ṣe àìpọ́n èèyàn ńlá lé torí pé ẹ má jẹ́ ká tanra wa tá a bá ń parọ́ nìkan ló kù, tá a bá ń fi igbá kan bọ̀ kan nínú nìkan ló kù, tá a bá ń gbè lẹ́yìn ẹ̀ nìkan ló kù. Ṣùgbọ́n níwájú Ọlọ́run ọba àtẹnìyàn, ọba tí a yẹ pè jẹ́ rírọ́, tá a bá sọ bó ṣe rí gẹ́lẹ́ ní tí fíìmù yìí dúró lé lórí gan, tá a bá sọ ẹ rí wípé ẹni tó ṣe fídíò yìí kò dárúkọ ẹni kankan o, kò dárúkọ èèyàn wájú Ọlọ́run ọba àtẹnìyàn. Wàláhì tàláhì láti jọ tí ń sòtì tọrọ, láti sọ tí ń jẹ́ òótọ́ òdodo, kò dárúkọ ẹni kankan. Ṣùgbọ́n òwe ló fi fídíò yìí, òwe ló fi pa fẹ́nìkan, ó fi sọ̀rọ̀ sí ẹnìkan ni, ó fi tàbùkù ẹnìkan ni, ó fi yẹ̀yẹ́ ẹnìkan ni, ó fi ṣe àrífín sẹ́nìkan ni, ó fi ṣe àìlójútì sẹ́nìkan ni, ó fi wúra ẹ̀ níwò pé òun lòún ti tó báyìí, òun lòún ti rẹ̀gẹ̀dẹ̀ tó báyìí, òun lòún ti bùháyà nu ọlá tó báyìí. Ó wá fi ṣàyà gbangba sẹ́nìkan, ó fi fídíò yìí ó fi kéré ẹnìkan, ó fi fídíò yìí ó fi wu ẹnìkan níwò àbùkù, níwò èèyàn yẹ̀yẹ́, níwò ẹni tó jẹ́ wípé ìyẹn ò ṣeé sọ rárá, torí òun gan fẹnu ara rẹ̀ sọ ń bẹ̀. ẹni tó wá sọ yẹn Ọlọ́run ní jẹ́ kémi ó lè fẹnu ara mi sọ, Ọlọ́run bò ní sì ní jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni tí ń rò sí, Ọlọ́run bò ní jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni tí ń rò sí. èmi ò lè ṣàdúrà jù bá ń lọ o. Ọlọ́run bò ní jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni tí ń rò sí, èrò ọkàn rẹ̀ gangan Ọlọ́run ní mú ṣẹ sẹ́ni tí ń rò sí yẹn. ṣẹ́rí láì ní parọ́, láì ní tanra wa, àpèrè sọ̀hún bàbá wa ẹni ńlá, ẹni ìyẹ, ẹni àpọ́nlé, ẹni ẹ̀yẹ, ẹni tí Ọlọ́run bùkún, ẹni tí Ọlọ́run ti gbé aṣọ àpọ́nlé wọ̀, tí ẹrọ̀fọ̀ ò ní ta sí láéláé, tídọ̀tí ò ní kàn. mo tọrọ ẹ̀mí gígùn fún bàbá wa àtọ̀pọ̀lọpọ̀ àlàáfíà, káàsì ọpẹ́ lẹ́nu lọ kárin kése, kí ìlú Ògbómọ̀ṣọ́ má dàrú, Ọlọ́run kó túbọ̀ bá wa tò ìlú Ògbómọ̀ṣọ́ dáa ju bó ṣe wà yìí lọ. bàbá wa ọba HIM ọba Fọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òròmọgẹ̀gẹ̀ kẹta, láì ní parọ́ tara wa, òun gangan, àwọn bàbá yìí gangan ni lèmọ́mú àgbà Ògbómọ̀ṣọ́, Lèmọ́mù Yunus Taliat ń ló fi fídíò yìí pòwe mọ́. gbogbo wa láti mọ̀, gbogbo wa láti mọ̀, so ìtọ́wò à nílẹ̀ gbogbo wa láti mọ̀. òdú ní iṣẹ́ àní kí sáìmọ̀ fólókó, òdú ní kì í sáìmọ̀ fólókó. ṣùgbọ́n tó wá jẹ́ kí fídíò yìí ó bùkù gan ni wípé kì bá fẹ́ kan dárúkọ ẹni yẹn, wọ́n láì tí yín ká ìlà ń fọ́ bò, kì bá fẹ́ kan dárúkọ ẹni yẹn. ìjọba yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. tá a bá wò gan lábẹ́ òfin, wọ́n á ní sọ dárúkọ ẹni, kò dárúkọ wọn lóòótọ́. ṣùgbọ́n gbogbo wa lamẹni tí Lèmọ́mú àgbà Yunus Taliat tí a ń pòwò yìí mọ́. ẹ̀kọ́ wo la tún rí kọ́ níbi fídíò tá a wò yìí? ẹ̀kọ́ tèmi tún rí kọ́ ń bẹ̀ ni wípé Lèmọ́mú àgbà Yunus Taliat, bí gbogbo mọ́sálásí tó ti ń ṣe wáàsí yẹn ṣe tóbi tó, bí yẹn ṣe pọ̀ ń bẹ̀ tó, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, kò lẹ́ni tó lè faago fún un, kò lẹ́ni tó lè pè sákèésí, kò ní ẹni tó lè ṣẹ́jú sí lọ́nkán tí ó fojú kọ̀ǹtró rẹ̀. bí gbogbo mọ́sálásí yẹn ṣe tó o,
kò ní ẹnì kankan tó bẹ̀rù nínú mọ́ṣáláṣí yẹn, kò ní ẹnì kankan tó bẹ̀rù tó jẹ́ wípé tó bá gbé ẹnu lé ọ̀rọ̀ tàbó bá ń sọ̀rọ̀ ẹnìkan lórí máńbàrí bí ṣe máa sọ yẹn, tí ń tàbùkù ẹni yẹn, tí ń fẹ́ nìyẹn ṣe yẹ̀yẹ́, kò ní àwọn àgbààgbà nínú mọ́ṣáláṣí yẹn, bóyá ẹnìkan ni, bóyá èèyàn méjì ni, bóyá èèyàn mẹ́ta ni, kúrò àwọn lè pé mẹ́wàá tí wọ́n jẹ́ bí remote control fún. Tí a bá ti rí i pé wọ́n fẹ́ tasẹ̀ àgẹ̀rẹ̀, bó ṣe kí wọ́n náwó kè báyìí ni, bó ṣe kí wọ́n dìde nígbà tí ìjòkó bá tọ́ra súnyàn díẹ̀ tí ẹ kàn ra dìde sókè wọ̀nba tí ó jẹ́ sáìn fún wípé ó ń tayọ ààyè. Kò ní àwọn kankan tàbí ẹnìkan tí ẹnu rẹ̀ ká tó jẹ́ wípé tírú ẹni bẹ́ẹ̀ bá wà níjókòó, kódà kéèyàn ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó wá jẹ́ni tó jù lọ nínú ọlá, kó jẹ́ni tó jù lọ nínú ipò, kó jẹ́ni tó jù lọ nínú ayé, tàbí ẹni tí wọ́n jọ jẹ́ déédéé pẹ̀lú Lèmọ́mù Àgbà Ògbómọ̀ṣọ́ Ìmáàmù Yunus Taliat nípò àbí nínú ọlá. Kó wá wo tẹni tó jókòó náà yìí pé tóun bá mẹ́nu lé ọ̀rọ̀ tóun fẹ́ sọ yìí, kí ló máa jẹ́ reaction bàbá tó wà ń jókòó yìí gangan. Òun ló mọ bí bàbá yẹn ṣe jẹ́ sí wọn o, òun ló mọ bí bàbá yẹn ṣe, tàbí kó wo àwọn tí mo wá ń kírun, kó máa wo àwọn tí mo wá ń kírun. Ṣé mọ̀ wípé tá bá gbé yẹ̀wò dáadáa, mọ́ṣáláṣí tó bá function gidi, mọ́ṣáláṣí tó bá function gidi, tí lèmọ́mù rẹ̀ tó kójú òṣùwọ̀n, tó rìn bó ti yẹ kó rìn, tó ṣe ìsí bó ti yẹ kó ṣe, tó ń ṣe wáàsí bó ti yẹ kó ṣe, then tí kò fi ìpáǹle hùwà nínú mọ́ṣáláṣí, tí mọ́ṣáláṣí gangan ó máa dẹ́rù ba àwọn aráàlú. Ẹ rí i pé oríṣiríṣi èèyàn ni ó máa wọ mọ́ṣáláṣí wá kírun, kò ní jẹ́ wípé the same set of people. Ẹ ṣàkíyèsí tí mò ń sọ o, kò ní jẹ́ pé the same set of people tí máa wá ní every Friday, ọjọ́ mẹ́jọ ọjọ́ Friday yẹn, ọjọ́ Jímọ̀ yẹn, kò ní jẹ́ pé the same set of people náà ni ó máa wá sí mọ́ṣáláṣí oníjọ́ mẹ́jọ débi wípé tẹ́nìkan ò bá wá, ẹgẹ́ tí báyìí ń ṣe yìí, tẹ́nìkan ò bá wá láàrin wọn tó bá wò ráǹdì, ó yẹ kó lè gẹ́sì pé lágbájá ò wá. Bí mo ṣe wò ó, irú ìjọ yẹn ló ní ìjọ tó jẹ́ pé wọ́n ti ní numbers of people tí ń wọbẹ̀, tó jẹ́ pé tààràtà kan bá wọbẹ̀ tí ẹnìkan torí tó bá járàtà tó bá wọ ibẹ̀, wàláhì tàláhì sọ́bìláhì làṣíláìláhìlá wà, wọ́n dààmú kíá pàlejò nínú mọ́ṣáláṣí yẹn. Wọ́n á dààmú ẹnìyẹn lè jẹ́ wọn bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n mọra wọn face to face. Ẹnìyẹn lè jẹ́ ẹni tí ò dógbómọ̀ṣọ́ rí, tí kàn ń travel lọ, tí irun jìmọ̀ àti wàá bá ń bẹ̀ yẹn, tó wá park àbí tí mọ́tò wọn park, tàbí tí ń rin sẹ́bọ̀, tàbí tó kàn wù láti wá kírun bẹ́ẹ̀, wọ́n dàrú ẹni bẹ́ẹ̀ mọ̀ gàbádáyà, yóò dayọ̀ láàrin wọn. Ìṣesí rẹ̀ ó dayọ̀, ìhùwàsí rẹ̀ ó dayọ̀, ìsọ̀rọ̀sí rẹ̀ ó dayọ̀, yóò dayọ̀ ni. Bọ̀ mọ́ṣáláṣí tó jẹ́ pé àwọn set of people kan wà tẹ́ pé wọn ò fẹ́ libẹ̀ rí, wọn ò fẹ́ libẹ̀, wọn lè jọ́ wọn, wọn lè jágbà, wọn lè jọ́kùnrin, wọn lè jóbìnrin, ibẹ̀ wọ́n máa ń wá jọ́ mẹ́jọ. Then àwọn akọ́tò máa wá tí wọ́n rọ̀ wá yìí, ó lè jẹ́ àwọn student ni, ó lè jẹ́ àwọn òṣìṣẹ́ workers kan bì kan ni, ó lè jẹ́ àwọn travel ni, ó lè jẹ́ pé àwọn tí wọ́n ń gbabẹ̀ yẹn kọjá pẹ̀lú ẹsẹ̀, oríṣiríṣi èèyàn ọmọ ìyàwó bẹ̀, so that àwọn ojú tó rí níjẹ̀ẹ́jọ, ọ̀pọ̀lọpọ̀ ojú yẹn kò ní rí wọn níjẹ̀ẹ́dógún, ọ̀pọ̀lọpọ̀ ojú yẹn kò ní rí wọn ní Jímọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó lọ sẹ́yìn. Àwọn tó jẹ́ regular Muslims tó máa ń wá bẹ̀ yẹn, tó mọ̀ wọ́n dáadáa, tó máa ń wá bẹ̀, wọ́n máa wá. But àwọn tí wọ́n máa darapọ̀ mọ́ wọn lóríṣiríṣi jọ́ mẹ́jọ oríṣiríṣi wọ́n máa wá, tí ó sì ní lè dá wọn mọ̀ tán yányán, tí ò ní lè dá wọn mọ̀ gbogbo wọn mọ̀ tán pátápátá. Ṣùgbọ́n mo ṣe wọ́n mọ́ṣáláṣí yẹn, tẹ́nìkan bá ilé wọbẹ̀ join wọn, wàláhì tàláhì kó tó 2 hours àbí 1 hour wọ́n dẹni ẹ̀ mọ̀. So kọ̀sọ́pọ̀ tẹ́nìyẹn fẹ́ dá, kò sí ọ̀nà tó fẹ́ rìn
wọ́n á dá ẹni yẹn mọ̀ lọ́wọ́ kan ni ìjọbìnrin ni o ìjọkùnrin ni o wọ́n dá mọ̀ then pẹ̀lú wáàsí tí ń ṣe yìí ẹ̀rí pé wáàsí rẹ̀ le táwa ní tara wa ó le then kò sí útúbà tí ó ṣe kẹ́ tó lè wo útúbà rẹ̀ 10 yóò pòwe bíi 6 bíi 8 bíi 9 so certainly ọ láwọn tí máa ń jùkọ̀ ọ̀rọ̀ sí tábà wá gbé yẹ̀wò dáadáa pẹ̀lú ọgbọ́n tèmi lèmi fi ń wo o àwọn kan wà nínú mọ́sálásí yẹn tí wọ́n máa sọ àwọn àjèjì àwọn kan wà nínú mọ́sálásí yẹn tó yẹ kí wọ́n máa sọ àwọn ojú tuntun tó bá ti wọ ọbẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ dá mà ipò ojú tuntun lélẹ́yìí kéde pé báyà wọ́n bàjá o èmi ò pé wọ́n bàjá pé báyà wọ́n lù o tàbí ọmọ bí ń béèrè o ṣùgbọ́n wọ́n dá mà wípé ojú tuntun lélẹ́yìí tójú sì wà lára ẹ̀ tí ó jẹ́ pé yóò máa wà lọ́ndà sísọ torí pé gbogbo òwe tí ń pa yìí ọ̀rọ̀ ńláńlá tí ń sọ yìí kò ní mọ ọ̀nà tí àwọn tóun sọ̀rọ̀ sí yóò lè gbà yọ sóhun àwọn alimọ́ láníyàn kankan láníyàn búburú kan sí pé àwọn gbọ́dọ̀ burú kan yọ sí ṣùgbọ́n ní sísẹ́ wíwá sí yìí ọkàn rẹ̀ ò ní balẹ̀ mo fi títóbi ọlọ́ọ̀bá mo fi ṣèbúra mo fi títóbi àdínẹ́ Muhammad sallallahu alaihi wasallam mo fi ṣe ìbúra irú wá sí ta gbọ́dọ̀ yìí tẹ́gbẹ́rú wá sí ní ṣe lórí mọ́mbàrí tó jẹ́ wípé tẹ́ bá lọ wo àáfàá mi lóòjọ́ Friday tí bá ń ṣe útúbà báyìí ara mọ́sálásí yóò balẹ̀ pátápátá fún wáàsí tí ọmọ jáde ìyọ́mọ ronú lé ayé ara ẹ̀ lọ ni pé hey bó láti fẹ́ sẹ̀sìn táàfi bọ́ ojú rere Ọlọ́run pàdé bó ṣe gbé wá lóṣù kan tó lọ ọ̀sẹ̀ 3 sẹ́yìn ọ̀tọ̀ tó ní bí wọ́n ṣe gbé wá jéèmọ̀ ẹlẹ́ẹ̀kejì tó tún lọ ọ̀tọ̀ níbi wáàsí tí ó tún gbé wá èyí tá tún wà lọ́wọ́ ẹ̀ lónìí rí ọ̀tọ̀ níbi ó tún ṣe gbé wá èyí tí tún ń bọ̀ wá kọ́lọ̀ jẹ́ kọ́bọ̀ wa láàyè tọ́tọ́tọ́ dáa bá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ọ̀tọ̀ tó ní wáàsí tí wọ́n tún gbé wá tó wá jẹ́ wípé tí ẹlòmíì bá fẹ́ wọnú mọ́ṣáláṣí yẹn báyìí tó fẹ́ gbọ́ útúbà ara rẹ̀ ó balẹ̀ torí pé wọn ò mọ irú wáàsí tí wọ́n tún gbọ́ lónìí èyí tó lọ ó yọ sọ̀rọ̀ lórí ẹni tí máa jẹ́ èèyàn lówó tí ì fẹ́ sanwó tó sì ní èyí tó lọ lẹ́yìn tìjẹ́dógún bóyá wọ́n ṣe wáàsí lórí ẹni tó bá hùwà burúkú kí ni ó jẹ́san fún láyé kí ni ó jẹ́san fún lọ́run bóyá èyí tó lọ lẹ́lẹ́kẹrin sẹ́yìn wọ́n sọ̀rọ̀ nípa àwọn tí máa gbáyàwó yàwó tí máa gba ogún ológun èyí tó tún lọ lẹ́yìn rẹ̀ oríṣiríṣi tí ò jọra wọn ilé mọ́mú yẹn máa ń gbé wá sórí mọ́mbàrí tó jẹ́ pé ọ̀sẹ̀ tó lè gẹ́ẹ̀sì ẹ̀ gbogbo yẹn mọ̀ ọ̀rọ̀ náà ni ẹ̀ lè guess right wípé irú èwo tó ní chief imam tó máa gbé wá ní Friday yìí òǹkàlùkọ́ wà mú báírò yóò mú òwe dání ẹni tí òun báírò tí òun mú òwe dání ọkàn rẹ̀ ń kakuléètì ọpọlọ rẹ̀ dúró pẹ̀lú wáàsí tí ìmọ̀ọ́mù ń ṣe ni yóò mọ̀ fọpọlọ jọ́ ti pọ́ìntì ni tó bá délé yóò lọ kọ́ kalẹ̀ yóò ṣiṣẹ́ lórí rẹ̀ yóò mú lò ṣùgbọ́n ẹ wo wáàsí lèmọ́mú àgbà Ògbómọ̀ṣọ́ lèmọ́mù Yunus Taliat ẹ wo wáàsí tó ń ṣe lórí mọ́mbàrí ṣé wáàsí leléyìí ni àbí wáàsí bàtù ogun wáàsí leléyìí o ogun pọ́nbélé leléyìí o Ọlọ́run kó ní Ògbómọ̀ṣọ́ yọ àtàgbègbè rẹ o pàápàá jùlọ ilẹ̀ Yorùbá o Ọlọ́run kó wa yọ wáàsí bàtù leléyìí mo ń padà bọ̀ wá. tá a bá wá wo fídíò yìí tá a wò ó dáadáa tá a farabalẹ̀ wò ó tá a mọ̀túmọ̀ tá a sì mọ̀túmọ̀ rẹ̀ báyìí ẹ rí wípé inú lèmọ́mù yìí lé inú rẹ̀ lé ẹmọ́jà tara wa o inú rẹ̀ lé gbígbí àyà rẹ̀ dí gan o dẹ́n bí mo ṣe ń wo ẹni yìí ibi tó bá lè jásí ọ jásí ni o torí bí wọ́n ṣe ń gé lọ́wọ́ kan ní ń bọ̀rùkà míì bí wọ́n ṣe ń gé lọ́wọ́ kan ní ń bọ̀rùkà míì tó bá ṣe kan tó bẹ̀bẹ̀ yóò tún ṣe míì tó bá tún bẹ̀bẹ̀ yẹn yóò tún ṣe míì ó wá dàbí ẹni wípé
ó ti dúró nídùú wípé wọn sá máa bẹ̀bẹ̀ náà ni kò ju ẹ̀bẹ̀ lọ. Ó ti dúró nídùú wípé kò sẹ́ni tó lè mú òun. Ó ti dúró nídùú wípé kò sí ọ̀rọ̀ bí tí wò kó tó bí tí wò kó mọ tó fi òun lẹ́nu láti sọ lórí mọ́bàrí. Kò sí bẹ́ni yẹn náà ṣe lè tó o, kò sípò tẹ́ni yẹn náà lè wà nínú ayé yìí. Tó bá ti dórí mọ́bàrí yẹn, àgbẹ́kẹ̀lé kan wà fún, confidence wà fún pé kò sẹ́ni tóun ò lè ta sí bẹ́ẹ̀. Kódà bí tí mo fojú fíìwù rẹ̀ dé wípé kò sẹ́ni tó láyà, kò sẹ́ni tí wọ́n bí ire tó lè gòkè bẹ̀ ń wá bá òun ṣeun lábùkù pẹ̀lú confidence tó ní tó fi ń sọ̀rọ̀. Ṣé útúbà lápẹ̀lẹ́ yìí ń sìn ni àbí wàásí bàtù àbí rap battles? Ẹ̀jẹ̀ ibi náà ni gbogbo àwòtán yìí. Ṣé bí ńlá wòtán yìí ń tá àwò là ń sọ̀rọ̀ lé lórí? Útúbà tá a gbọ́ tán yìí òun ni mò ń sọ̀rọ̀ lé lórí, òun ni mò ń sọ tèmi rò lórí rẹ̀. Dẹ irú ẹni tó ṣe útúbà yìí gangan, irú èèyàn wo lèyẹn lè karú irú ẹni yẹn sí? Tẹ́ bá ní kéèyàn kàn jọ́ ọ̀tí pé kéèyàn ká pé ọ́díò rẹ̀ lásán wọn ní kéèyàn gbọ́, wọn à ṣó fídíò rẹ̀, wọ́n fi da nǹkan bójú screen wọn ní kéèyàn máa gbọ́ ohun yẹn, ìyẹn wọ́n á gbọ́ útúbà yẹn látòkè délẹ̀ kó wọ́n á bíyàn wípé irú èèyàn wo ló lè máa ṣe irú útúbà báyìí lórí mọ́bàrí lóòjọ́ Jímọ̀ lóòjọ́ Friday nínú mọ́ṣáláṣí. Irú èèyàn wo lèyẹn lè pè é? Kò sí ní tèmi ó rò ju wípé ìpátá pọ́nbélé leléyìí, ẹ̀rù kù gidi ní lẹ́ni tí ó bìkítà tó lè ṣẹlẹ̀ lórí stage tó wà yẹn, lórí mọ́bàrí yẹn kò bìkítà tó lè ṣẹlẹ̀. Dẹni tí wọ́n ń ṣerú wáàsí yẹn ó ti lágbẹ́kẹ̀lé wípé security wà yíká òun, security wà. So ẹnìkan ò kàn lè já wá láti ta. Ni mo fi sọ lẹ́ẹ̀kan wípé tẹ bá wò dáadáa mọ́ṣáláṣí yẹn, the same set of people ni wọ́n máa lọ́rú mọ́ṣáláṣí yẹn láti bí ọdún kan sóní yìí tàbí jù bẹ́ẹ̀ lọ tàbí oṣù bíi 6 sísìn. Irú àwọn táìpù èèyàn kan ni wọ́n máa lọ bẹ̀. Níjọ́ tálejò bá wọ bẹ̀, wàláhì tàláhì sọ́bì láìláìláìláwà wọ́n dá àlejò yẹn mọ̀, wọ́n mọ àlejò yẹn. Then àwọn ojú tí wọ́n máa wo àlejò yẹn tí wọ́n máa sọ múfẹ́ǹtì rẹ̀ ọwà torí wípé wáàsí tí lè mọ́mù ń ṣe lé ẹ̀rọ ọmọ wa bà wípé ọ̀tá lè fẹ́ gba ibẹ̀ yọ tí wọ́n darapọ̀ máwọn tó wá kírun tí wọ́n gbàbẹ̀ yọ sóhun. Therefore security gbọ́dọ̀ tight. Kìí pé security ọ̀dà ẹmọ́ sì mí gbọ́ o, kìí pé kò dá o, kìí pé kò dá ọ̀dà gan ṣùgbọ́n a ti gbọ́ orí láwọn tó jó lórí orílẹ̀-èdè kan, kódà ti Nàìjíríà yìí náà wà ń bẹ̀, tí ẹni tí bá ń lọ ilé iṣẹ́ kan tí bá ń lọ wá tí ilé ìgbà míì ò nìkan ní máa dá lọ tí ó gun machine lọ, nígbà míì gan yóò dé géètì báyìí yóò dúró. Ìyẹn Muritala Muhammed, General Muritala Muhammed, wọ́n tún sọ̀rọ̀ àwọn míì náà bẹ́ẹ̀, àwọn governors míì náà wà bẹ́ẹ̀ tí ò ní kó ẹnìkan kan dání, ó lè gun machine lọ àbí kọ́kadà ó gbé lọ tẹ́ẹ̀ ní ro kànyọ́kànyọ́ bẹ́ẹ̀ ní kúlẹ̀, yóò dẹ̀ bá thousands of people sọ̀rọ̀, yóò pẹ́ ń bẹ́ẹ̀. Sẹ́rí pé ọkàn rẹ̀ ìníjọ́ni ló jọ́ọ̀jì ẹ̀ wípé ibẹ̀ yìí lè yàn mí síbẹ̀, ṣebí sẹ́tẹ̀ ẹran mi gangan ni mò ń ṣe, ṣebí bẹ́ẹ̀ ti ní kí n ṣe ni mò ń ṣe, kódà mo tún ń gbìyànjú láti ṣe dáa ju bẹ́ẹ̀ ṣe rán mi lọ. Ṣebí sẹ́tẹ̀ ẹgbẹ̀mí yìí náà mo wà lẹ́nu ẹ̀, kìí ṣe pé bóyá pé yìí ń ṣe ìfújú lórí rẹ̀, bẹ́ẹ̀ ti ní mọ́ ṣe náà ní í ṣe, mo sì ń gbìyànjú agbára mi. Èmi ò nígbàgbọ́ pé ẹni ṣe jàǹbá kankan fún mi tí wọ́n mọ̀ bọ́ lọ́wọ́, wọ́n mọ̀ bá a ṣàwádà. Ṣùgbọ́n tó bá ti di ibi iṣẹ́ o kò ní fojú kalẹ̀, àbí tẹ́ ẹ bá ṣe tí ń fẹ́ lẹ́tọ̀ọ́ rẹ́rìn lẹ́nu ẹ̀ lẹ́fìjọ ṣàwádà. Tẹ́ ẹ bá ti ṣe tí ń fẹ́ yẹn ẹ̀ ní òrè porojú, ẹ̀ ní òrè pojú rẹ̀ le,
bẹ́ẹ̀ bá wá ṣiṣẹ́ lójú àmì tàbí tó bá yín tẹ́ ti ṣe lójú àmì ẹ̀rín ni ó fi pàdé yín pé ẹ kú iṣẹ́ o lànà pé gómìnà rẹ̀ gómìnà nìkan ló dá wa o àwọn nìkan sọ àtọ̀kọ́dá mọ̀ tó gbé wọn wá àbáwọn kan gan gun machine wá ẹ wà á rí yẹn so iṣẹ́ ọwọ́ ọmọ ńlọmọ mọ ṣe òkè bẹ́ẹ̀ kéde pé ọ̀dà kí security ọwọ́ o kéde pé ọ̀dà kò sí ní tọ́ da tó láyé tí ẹ bá fẹ́ lọ yàgbẹ́ kí security ọmọ sọ́yàn tí ẹ bá fẹ́ lọ wẹ̀ kí security ọsọ̀rọ̀ láti ilé wẹ̀ kọ̀ bá dì bí ẹ lè wọnú ilé wẹ̀ tìyẹn gan tí wọ́n gbé bàdání lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kọ̀ bá dì bí ẹ wà lórí mọ́ńbàrí kí wọ́n sọ́yàn kọ̀ bá dì bí ẹ wà nu mọ́tò kọ̀ bá dì bí ẹ rìn lọ títì wọ́n máa gáìdì èèyàn lọ èmi orin tó bá dì ń bẹ̀ o bí ẹ bá ti lówó rẹ̀ torí ìròpọ̀ fẹ́ ni ẹni ọkàn bá wà balẹ̀ débi ó lè ṣe é ṣùgbọ́n táwọn èèmí ń jà fún tí mò ń sọ̀rọ̀ yìí lórí ni pé kínú wa kọ́ mọ́ ká nítẹríba fáwọn àgbà kí àpẹẹrẹ ọ̀gá àpẹẹrẹ olórí rere kó hàn àwa tá a jẹ́ ọmọlẹ́yìn kápẹẹrẹ ọmọlẹ́yìn rere kó hàn nínú ayé wa kó hàn nínú ìrìn àjò wa. dẹ́yìn kankan tó wá yà mí lẹ́nu ńbẹ̀ tẹ́yìn náà bá pẹ́yìn náà rí tí mo rí o ẹ rí wípé bí ti ń sọ̀rọ̀ tí ń ṣe àbùkù tí ń gbé gbólóhùn tí ọ̀dà sílẹ̀ làwọn jàmọ́ náà hó wọ́n tún wá dàrẹ́ ti kámẹ́rà lọ́bẹ̀ láti sọ ojú wọn kójú kálukú tún sọ wọn hó ṣéèkì mọ́ wọn hó láti fi jẹ́ wípé wọ́n tún boost ọpọlọ ẹ̀ pé go ahead tẹ̀síwájú máa nìṣó bàbá kò sí wàhálà sọ tó wù ẹ́ àwa ń bí digbí ìtumọ̀ ẹ̀ nìyẹn ni mo fi sọ nípìnlẹ̀ wípé tó bá jẹ́ pé lè mọ́mọ́ àgbà Yunus Taliat tó bá fi èrò sírìn àjò ara ẹ̀ gbogbo bó tilẹ̀ kéèyàn wà láyé yìí gbogbo ipò kípò tó lè kéèyàn wà especially ntọ́jọmọ́rọ̀ ẹ̀sìn inú mọ́ṣáláṣí tọ́jọmọ́rọ̀ church tọ́jọmọ́rọ̀ ilé ifá tọ́jọmọ́rọ̀ school institution gbogbo ibi tó jẹ́ pé gatherings bá wà kódà nínú ẹbí tó bá ti di pé èèyàn fẹ́ tayọ ààyè àwọn nǹkan gbọ́dọ̀ wà tí ó máa fàyàn padà pẹ̀lú ọgbọ́n ó ṣe pàtàkì inú ayé o ẹ má jẹ́ ká tanra wa o ó ṣe pàtàkì tí ò bá fẹ́ sìrìn o ẹni tí ò bá fẹ́ sì sínú ayé o ẹni tí ò bá fẹ́ sí ọ̀rọ̀ sọ nínú ayé kò sẹ́ni tó mọ̀ ọ́n sọ tán o kò sẹ́ni ẹ̀ka tó pàfẹ́tì o ṣùgbọ́n tọ́lá bá ti gbéyàn gòkè àgbà jíjábọ̀ rẹ̀ ó bad ṣùgbọ́n àwọn àtàwọn àlẹ́lẹ́ ọ̀rẹ́ dìtẹ́ lẹ́ẹ̀lẹ́ la wà orí ìjókòó gan lẹ́lòmíì wà orí ìrákò lẹ́lòmíì wà orí ìdọ̀bálẹ̀ lẹ́lòmíì wà orí tó fẹ́ gbé ṣubú sí lẹ́yìn kó gbé ṣubú sí sàárè kò jù bẹ́ẹ̀ lọ kó lọ́mọ pa wá ń ṣe yìí ṣùgbọ́n tó ti wà lókè téńté lórí igi ìjábọ̀ rẹ̀ rọrùn mo fi àná Muhammad mo fi sẹ̀rí títóbi ọlọ́ọ̀bá mo fi ṣèbúra ọ̀pọ̀lọpọ̀ máa ń wò ní wípé àwọn tó bá ti gòkè àgbà yẹn wọ́n á ní mo ti dí ibi security ti wà ń bí wọ́n ti gbé kíní sí irọ́gbà gbogbo ẹ̀ òkè téńté lọmọ wa òkè téńté orí igi àwọn á sọ pé o ti ní security ń bí o ti ní security lọ́hùn-ún security tí wọ́n ní ìwọ́n mọ̀ bọ́yá orí oorun lọ́wà security tó ló níyì tó lọ́sàfẹ́ gbẹ́kẹ̀lé ọmọ bóyá òun gangan níṣòro tara rẹ̀ tọ́kàn gbé ẹrú kú dání báyìí tẹ́pọ̀ nǹkan ti gbàgbé ara rẹ̀ sórí ìdúró àwọn security tí wọ́n lò níyì sáwọn náà níyàwó ohun òbímọ ni sáwọn náà fẹ́ wà nípò tó wà ní tó wà fi owó kékeré rẹ́ǹtì wọn owó tí ò tó wọn tí ò làwọn nú ayé tó fi rẹ́ǹtì wọn tó wà ní kún ó dúró láti gba ikú tiẹ̀ kú kò mọ̀ fi bẹ́ẹ̀ rọrùn ẹ má jẹ́ ká tara wa o bí ìbáṣepọ̀ bá bọ́ síwájú ta gbangba gidi tí wọ́n pé àwọn èèyàn máa wò ó pé àwọn security ti sá kọ́ra àwọn òṣìṣẹ́ wọn bí iṣẹ́ nìkan wọ́n lè fi dúró tí ó bá sì sin tí wọ́n fi dààbò bora wọn àwọn náà ó na pápá bora wọ́n na pápá bora o because àwọn tí wọ́n fi ń ṣe àgbẹ́kẹ̀lé rẹ̀ yìí torí tí wọ́n ń sọ bí fídíò yìí o ṣàkíyèsí rẹ̀ ó ní ẹni tí ò fi Ọlọ́run ṣe àgbẹ́kẹ̀lé rẹ̀ tí ń fi àwọn nǹkan kan ṣàgbẹ́kẹ̀lé wọ́n ló mọ̀ bó ṣe sọ àárín yẹn ṣùgbọ́n kókó tèmi rí dìmú bẹ́ẹ̀ nìyẹn
bọ̀ ẹni tó wà lórí igi téńté tó náà wá gba security tó yí ká tí wọ́n ń jábọ́ tí ń jábọ́ tó gbẹ́kẹ̀ ìgbóra jíjábọ́ tí ń jábọ́ yẹn tó ń sọ̀rọ̀ sẹ́ni tó jù lọ àwọn tó jù lọ gbogbo gbà tó ń sàrífín sáwọn tó jù lọ gbogbo gbà ẹ mọ̀ pé igi téńté ló wà yẹn de àwọn security tó wá yí òun náà ká tó náà fowó gbà wọ́n tí wọ́n yí kásẹ̀ mú pé ọkàn rẹ̀ ó balẹ̀ pé kò sí wàhálà kọ́ wá rántí bá security náà bóun ṣe ń sá fún kú tí ó fẹ́ kú tó fi gbà wọ́n kọ́ mọ sọ ẹ̀mí rẹ̀ àwọn náà ń sá fún kú lọ́jọ́ pé wọ́n lọ join security tí wọ́n join wọ́n fi gbé wọn dání then tá bá wò dáadáa lọ́ndà àwọn ẹ̀ṣọ́ tá ń wí yìí náà kí ni nǹkan àkọ́kọ́ láti ṣe kí èèyàn kọ́kọ́ dáàbò bora ẹ̀ ìwọ tó sọ yàn tó dáàbò bò yàn ọkọ̀ dáàbò bora rẹ níbi à ń dáàbò bora ẹni yìí gan ọwọ́ ti lè tẹ ẹni tí ó lòún gba security sọ́dọ̀ bí kò mọ̀ sọ òun so ló fi yẹ kẹ́dà sọ́ra o ìwọ ń sọ pé ẹni tí ọ̀fọ́ náà ń ṣàgbẹ́kẹ̀lé rẹ̀ bọ́ gbogbo stage tí wọ́n náà gbé jáde sí òwò afọ́ náà ń ṣàgbẹ́kẹ̀lé tiẹ̀ àwọn security ló kó tira yìí kò yẹ kó kó security tira àwọn security máa wà mọ́sálásí yẹn rẹpẹtẹ kí ló dé tó ń kó wọn wá mọ́sálásí toró òun lòun bẹ́ nìkan wí ni tó fi ń bẹ́ nìyẹn wí gẹ́gẹ́ ìwọ gan ń ṣe lójú lọ bó ti ń sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bó ti ń ṣe wá sí yẹn tó bí rábàtù lápè ní bí wà sí bàtù ni àwọn security wà ní mọ́sálásí yẹn ti ń pọ̀ rẹpẹtẹ so ìwọ gangan ọ̀fọ́ náà ń ṣàgbẹ́kẹ̀lé rẹ àwọn èèyàn ní ń sọ ẹ níbẹ̀ yẹn ọ̀dẹ̀ ń sọ̀rọ̀ ẹnìkan pé ẹni tí ó bá ti fọlọ́run ṣàgbẹ́kẹ̀lé yóò ṣe kinní kan ni tàwa lọ́rẹ̀ yẹn bá wínú ẹ̀ méjèèjì wọ́n gan rò dáadáa ẹ jẹ́ kájọ gbé yẹn tẹ̀ ń wò mí ta lọ̀rọ̀ yẹn gangan bá wí sẹ́ni tí ń bá wí tí ń pòwe mọ́ lọ́rọ̀ yẹn bá wí ni àbóhùn gangan tó dúró lórí mọ́ńbàrí tí ń sọ ìsọkúsọ torí páwọn security yíká rẹ̀ ta ni ọ̀fọlọ́run ṣàgbẹ́kẹ̀lé náà méjèèjì báyìí ìmáàmù àgbà yìí ni ọ̀fọlọ́run ṣàgbẹ́kẹ̀lé rẹ̀ wàláhì tàlẹ́ àkọ́kọ́ lọ́n ṣàgbẹ́kẹ̀lé rẹ̀ tó bá fọ́ lọ́n ṣàgbẹ́kẹ̀lé rẹ̀ ni o ò ní gba security kankan sínú mọ́sálásí lẹ́yìn àwọn security àwọn kìnnì kàǹsárù àwọn díìnì tí wọ́n ń ṣe yẹn tẹ́ pé ọ̀pá lásán wọn ò mú dání kódà àwọn lè jẹ́ àwọn kéékèèké bí àwọn 15 years 16 years 17 years ni wọ́n mọ̀ mójútó ní mọ́sálásí ó lè jẹ́ pé àwọn yẹn ni wọ́n wà ní mọ́sálásí ìjẹ́wọ́ sí bẹ́ẹ̀ ọwọ́ á ní pé ẹnìkan ò fi Ọlọ́run ṣàgbẹ́kẹ̀lé rẹ̀ iye tó ní ọlá tó ní iyì tó ní owó tó ní ipò tó wà ló fi ṣàgbẹ́kẹ̀lé dẹ́sí wọ́n wá fọlọ́n ṣàgbẹ́kẹ̀lé bí ọ̀rọ̀ tó ń sọ yìí no ẹ jẹ́ kájọ rò ó wàláhì tàláì mi ṣáìdì ẹ̀dì kankan fíìmù tó ṣe tájọ wòye ń ṣe yìí tí wọ́n fọlọ́n ṣàgbẹ́kẹ̀lé tiẹ̀ ló kó security ọ̀dọ̀ rẹ̀ rẹpẹtẹ gbogbo sọ̀rọ̀ kó rántí ẹ̀ ní mọ̀ ọ́n gbọ́ o gbogbo sọ̀rọ̀ kó rántí ẹ̀ ní mọ̀ ọ́n gbọ́ bó bá ń ṣeré kó múra síre tó bá ń ṣe ìkà kó múra síkà o àtòrí àti ìkà ìkan kì í gbé Ọlọ́run ló mẹ́ni tó máa rọrùn wọ̀ nínú wa kágbáyé ṣe rere oore ló pé ara mi kà mọ́ ṣe ìkà o oore ló pé o gbogbo ipòkipò téèyàn bá wà lẹ́yìn kankan ń bẹ tí mo fẹ́ láàyè Ìmáàmù àgbà Yunus Taliat ẹni tó bá jù ẹ lọ tí wọ́n ń ṣàrífín sí àwọn kan náà ń bọ̀ lẹ́yìn jẹ́ náà fa ó dìgbà náà ó dìgbà náà o ká tó fọ ọmọ ọba fọ́sùn kò sáà ti gbé láyé o àṣepamọ́ ìlọ́wà àníṣọ́tán ó sì tún padà bọ̀.